barista situ àmà bí kákàmákàfà bí ìjọ ní òṣèlú ní o bí ìjọ ní àtọ amòfin ní o gbogbo ẹ̀ lọ́nà kó fún wọn kọ ìwé nípa Islam káfà ní olùkọ́dá jí Ọlọ́run kó jẹ́ pẹ́pẹ́ fún wa mo wá kí gbogbo wa abáwọ̀ ilé yẹn ni wọ́n rán mi létí ní ẹ̀ẹ̀kan pé ìjẹ́ wọn rántí ọjọ́ ta ọjọ́ kò báyìí kẹ́yìn mo ní mo ti gbàgbé o wọ́n ní lọ́jọ́ ta kó ìyàwó ọjọ́ ìní ńlájọ́ jókòó báyìí kẹ́yìn mo wá rí pé bẹ́ẹ̀ nínú tọ́ bí àti bàbá lájọ wà ní jókòó bí àti sọ́sún nájọ́ náà lọ ìyàwó náà lọ́nà wá ti pèlè lórí ilé orílẹ̀ rẹ̀ kọ́nà mọ́jẹ́ kó ti ìbànújẹ́. alájìní Taofik Akínwálé akínọmọ Akínwálé mo bá ẹ̀ dúpẹ́ orí tọ́lọ́wọ́ ṣe fún ẹ̀ o ọ̀pọ̀ èèyàn ló fẹ́ sí irú èyí láyé tọ́ba ń rà mí kò sì kọ́ ọ̀ma wọn ẹ̀wà rí nísẹ̀jú jẹ́ nǹkan kan wà tó ń da ìgbéyàwó láyé òde òun náà ní da majority ayé àwọn ọmọ Nàìjíríà òun ni màá fi bá ọkọ àti ìyàwó sọ̀rọ̀ pàápàá jùlọ ọkọ ìyàwó ọjọ́ ìní ẹlẹ́kọ̀ọ́ onísùnnà ni ọmọ tiwa náà ẹlẹ́kọ̀ọ́ onísùnnà ni Al-Qur'an ni wàá ti dá kọrọba akọ ohun wa lẹsìkì náà wà bùnà sẹbí wàlá tó bá dé tẹkùdéra. wọ́n ti dàgbùn bá a bọ́. bóyá kò fi gíra yẹn lẹ́wọ̀n tí ń slow jù. bàbá wa barista situ ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kankan kí n kàn áyà yẹn lé kí n wá sọ microphone sílẹ̀. ọkọ ìyàwó ọjọ́ ìní mo fẹ́ kó o pick inú mi nù pé mo ṣe wá sí dọ́kà kó ìyàwó ọjọ́ òní náà mo tẹ̀ jẹ́ pé mi àtàlájà Akínwálé yọ̀pọ̀ ìlàjọ wa jọ́nà lọ àmọ́ nísìn àgbà ń kà wá bọ̀ díẹ̀díẹ̀. olùkọ́ àgbà kan ló sọ fáwọn ọmọ ilé ẹ̀kọ́ ẹ̀ onítẹ̀ bá pọ̀ wá lè rí ẹmu ẹyin adìyẹ méjì dání ẹyẹ adìyẹ tútù ẹmu dání fresh egg ẹmu dání. nígbà táwọn ọmọdé lè wé wọn kó gbogbo ẹ̀ sílẹ̀ ó ní ẹ wá mú kọ̀ọ̀kan nínú ẹyin yẹn ó ká gbó lọ fi sínú owó kan tó wà lọ́ọ̀kan yẹn wọ́n lọ fi sílẹ̀ ó wá ní mo pa yín láṣẹ lẹ́yìn ìgbà tẹ́ ti kó síbẹ̀ tán ẹ wá padà lọ bẹ̀ ó kálukú kó lọ mú ẹyin adìyẹ tiẹ̀ tó fi síbẹ̀ kó lọ mú jáde kò sì gbọdọ̀ fọ́ o mo dẹ̀ fún yín ní ìṣẹ́jú méjì láàrin ìṣẹ́jú méjì yẹn nígbà tí wọ́n jáde gbogbo ẹyin ti fọ́ tán ọ̀sẹ́ni tó rẹ́yìn mú jáde ó wá ní ẹyin kejì tẹ́ mú wá ó kálukú fọwọ́ rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ sí tèmi lélẹ̀ ẹ wá lọ tì mọ́nu yàrá mi ó ní ẹ̀rọ ní ẹ lọ mú ẹyin yẹn wá ó kálukú débẹ̀ wọ́n mú yín sí ìlú kálukú mú tiẹ̀ tèmi lélẹ̀ àlàáfíà ni ẹ fi mú ẹyin yẹn jáde wọ́n kó jọ wọ́n wá rí pé ẹyin yẹn pé olùkọ́ wa ní ẹ̀kọ́ ni mo fẹ́ kọ́ yẹn nítorí ìdáyé wí ni pé à ń dì náà òun kálukú ní ráìtì ẹ̀ bó o bá ti fún mi lẹ́tọ̀ọ́ mi tẹ́mi náà fún ọ lẹ́tọ̀ọ́ yẹn kí ló fẹ́ dìjà kódà bí ọkùnrin náà bá rojọ́ níwájú Ọlọ́run tí ó dẹ̀ jàre lórí ìyàwó ẹ̀ á jẹ́ pé gbogbo tó ní kì í ṣe fún ni mo ṣe fún ọ ìyàwó á lè dúró lórí pé gbogbo tó ní kì í ṣe ni mo ṣe fún ọ kò sí tó kó bá àwọn mẹ́rin tọ́lọ́ sọ̀tàn wọn ní Qur'an tó sọ méjì tó lórí ire tó sọ méjì tó lórí burúkú àwọn kan fún ọkọ wọn lẹ́tọ̀ọ́ wọn àwọn kan dì náà ọkọ wọn lẹ́tọ̀ọ́ wọn jọ̀rọ̀bà lọ́wọ́ mẹ́fàlán Ọlọ́run ni mo fi lé dàda àpèjúwe ìyàwó Ànábì Nuh àti ìyàwó Ànábì Lut káàna tahta abdayni min ibadina salihan àyà yẹn tètè wá àwọn ọmọ akéwù fóònù láti ó ti rí ọ̀dà ìṣẹ́jú márùn-ún ti pé kí ni tí mo sáfẹ́ lò bẹ́ẹ̀ kí ló kó bá ìyàwó Ànábì Nuh níwájú Ọlọ́run àsìkò tó yẹ kó dúró tọkọ ẹ̀ ó bá tọ́jú ọmọ òun mislead ọmọ ló sọ lórí ìlú níwájú Ọlọ́run kí ló kó bá ìyàwó Ànábì Lútù níwájú Ọlọ́run àsìkò tó yẹ kó dúró ti ọkọ ẹ̀ lórí títí sí Ọlọ́run òun mislead àwọn aráàlú ìpè ẹ̀ mọ́tẹ̀lẹ̀ Ọlọ́run wá fi àpèjúwe méjì ní ìlẹ̀ ìyàwó Fáráò kí ni tó sọ lórí ó dúró ti ọkọ ẹ̀ kò tẹ̀jẹ́ kó bá ẹ̀sìn ìyàwó lọ́rọ̀ ló sọ lórí kí wọ́n á ní sọ́márì gbogbo tí mo sọ yìí wọ́n á ti dá kóró bá akọ̀wò والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا ẹfún oníkàlùkù lẹ́tọ́ ẹ̀ ọkọ ìyàwó ọjọ́ òní lára ẹ̀tọ́ mẹ́ta tó ní lórí ìyàwó rẹ̀ àkọ́kọ́ Kùránì ti sọ fẹ́ pé wọ́n bí máa ń fakú mílẹ̀ ọlọ́ọ̀nì àwọn ìyàwó Ànábì náà bẹ wọ́n wọ́n débi pé ká má gbowó lọ́wọ́ ọkọ wọn. fàṣọlẹ̀ àṣìṣe tó bá fẹ́ àlàáfíà tọ́lọ́ fún àṣìṣe tí bá ń bínú fún lówó tí bá ń dunnú fún lówó tí bá ń jọ mọ́wọ́ fún lówó tí bá tún ṣe kejì fún lówó lẹ́yìn orúkọ Ọlọ́run owó ló lè kọjú obìnrin. ẹlẹ́ẹ̀kejì ojúṣe tó ní láti ṣe sexual right o gbọdọ̀ dì náà ìyàwó rẹ̀ fún ní ẹ̀tọ́ rẹ̀ lásìkò. ẹlẹ́ẹ̀kẹta ń tọ́wọ́ pínlẹ̀ ní kò kí àfúyàwó rẹ̀ gbogbo tó bá ti ń ṣèyàwó rẹ̀ fíì pé wọ́n gangan ló ń ṣe tí lẹ́tẹ̀ẹ̀ta yẹn láti pé òdì fún lẹ́kọ̀ọ́ ẹ̀ tóbìnrin bá wá dalẹ̀ lẹ́yìn lẹ́tẹ̀ẹ̀ta yẹn èèyàn lè sọ fọ́nà pé Ọlọ́run gbogbo ìyẹn tó òní tó ṣe fún mi wá rí tìyàwó mẹ́ta ní tiẹ̀ náà tó ṣe fún ọkọ rẹ̀ olórí tó gbọ́dọ̀ ṣe fọ́kọ ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ respect your husband. gbogbo tọkùnrin fẹ́ láyé
tẹ́nìkan bá ń bẹ bá lè sọ pé ó pọ̀ díẹ̀ àwọn ọkùnrin ni o sáfún ní respect tó o bá ti fọkùnrin ní respect o ní problem gbogbo tó yóò ṣe yẹsà ṣe ń tẹ fẹ́ nu gbogbo àmọ́ ṣe nǹkan yẹn kọ́kọ́ pọ̀ ilé náà sọ pé o ti bọ́ ọkùnrin yóò sọ pé dà fún ọkùnrin yóò dà àpẹẹlẹ yẹn bá dà fún ẹ ẹlẹ́ẹ̀kejì ní ti ń jẹ́ obìnrin lẹni tó jẹ́ pé ní ti bá ń dùn yóò fi rẹ́rìn ní ti bá ń rẹ́rìn tí bá ń dùn nínú gbà mí ó lè bọ́ ẹkún bó ṣe lè wù kó wà ní condition tó mọ́ dì náà yọkọ̀ ẹni sexual right ẹ̀ ìkejì tí ò ní títà nù ẹ̀tọ́ rẹ̀ nù ìkẹta òun ní jíjẹ mímu má sọ ọ̀pọ̀ ẹgbẹ́ ni tí ó mọ ilé oúnjẹ tó dáa jù láti provide oúnjẹ fún ẹ wọ́n ní méjì tó wá kẹ́yìn méjèèjì pọ̀ ó yẹ ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ẹ̀yìn méjèèjì bẹ́ẹ̀ fẹ́ yàwó bẹ́ẹ̀ fọ́kọ kò sọ pé ẹ ti kúrò lẹ́ni tí ó mọ̀ sí ọlọ́run ṣàìtàn tí wọ́n ń gba ìsìláàmù kúrò lọ́wọ́ èèyàn ọlọ́run ní ìrànsí yìí nítorí náà nípa ọ̀dọ̀ ọlọ́run alájùtọ̀ fi kàfẹ́ wálé má bọ̀ ọkàn wo má bọ̀.